èèyàn lé gist tá a gbọ́ ni pé kábíyèsí wọn ni wọ́n bá Ashley wí o wípé kó stay away from Tadenikawo wípé kó má ever jẹ́ káwọn gbọ́ pé òun ra nǹkan kan fún Tadenikawo mọ́ láéláé. ẹ̀yin èèyàn ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Bí a ṣe gbọ́ o èèyàn lé kábíyèsí bínú sí Ashley, ṣùgbọ́n ká tó go into that gist ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ̀ ń gbọ́ èmi ọmọ yín Máṣọlá, mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín. I welcome you back to the channel. Thank you for your love, for your support, for everything. God Almighty will bless you. To my old subscribers, I say thank you. To my new subscribers, I say welcome. Òkè lọ́lá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Èmi ọmọ yín mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. Mo dẹ̀ máa ń sọ Yorùbá lórí channel mi. Ẹ̀yin tẹ́ bá ti subscribe ẹ lọ subscribe o, so that tí bá ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú yín o, ní agbára Ọlọ́run. Wọ́n ní Ashley wọ́n ní ó lọ sí, ẹ ṣáà rántí pé ó lọ sí London. Wọ́n ní bó ṣe dé, wọ́n ní bó ṣe ra gift wá fún Tadenikawo nìyẹn o. Wọ́n ní ló ra gift wá fún Tadenikawo wípé òun rí gift yẹn ní London pé òun dẹ̀ like ẹ̀, ìtorí ẹ̀ ló fi rà fún Tadenikawo. Wọ́n ní kábíyèsí sọ fún yín pé ṣe bí àwọn ti sọ fún yín pé kó má ra gift fún Tadenikawo wípé kì í ṣe ìyá Tadenikawo, wípé kó jẹ́ kí ìyá ẹ̀ kó ra gift fúnra rẹ̀. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Nǹkan tí ò yé mi, kábíyèsí tún tẹ̀síwájú. Ẹ jẹ́ kí n ṣe hold on kí n sọ gist tán ná kí n tó sọ̀rọ̀ lé lórí. Kábíyèsí tún tẹ̀síwájú pé kí ló dé tó jẹ́ pé every time ọ̀rọ̀ Tadenikawo ni Ashley máa ń jẹ lẹ́nu. Wípé kó jẹ́ kí ìyá ọmọ tọ́jú ọmọ ẹ̀ náà. Wípé Queen Naomi ti sọ fún so many times pé òun ò fẹ́ ní nǹkan kan ṣe pẹ̀lú Ashley mọ́. Wípé òun ò fẹ́ ní anything ṣe pẹ̀lú Ashley. Wípé kí wá lóde tó yẹ pé every time Ashley ó máa ní ìgbà míì á lóun rí gift ni o, òun ló ní kóun rà fún Tadenikawo. Ìgbà míì á lóun fẹ́ lọ bẹ̀ Queen Naomi o. Wípé kí lóde tó ń ṣe gbogbo èyí. Wípé kó stay away from Queen Naomi, kó stay away from Tadenikawo. Wípé àwọn ò wá interested nínú gift àti anything tó bá rà. Ẹ mọ̀ pé ọ̀la ni birthday kábíyèsí, gbogbo wọn dẹ̀ ń gbégbèsè láti celebrate birthday kábíyèsí. Mo rò pé nǹkan tó fi padà wá sí Nàìjíríà nìyẹn, ṣó ti yé yín. So bí kábíyèsí dẹ̀ ṣe ń sọ, wọ́n fẹ́ celebrate birthday yìí pẹ̀lú gbogbo àwọn ọmọ wọn. Wọ́n láwọn fẹ́ kí gbogbo àwọn ọmọ wọn wà ní palace. So wọ́n dẹ̀ ní pé nínú birthday yìí náà ni wọ́n ti máa sọ̀rọ̀ láti fi ìfẹ́ tí wọ́n ní sí Queen Naomi hàn. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí Ashley ṣe sọ̀rọ̀ nìyẹn o, wípé òun ra gift wá fún Tadenikawo. Wọ́n nínú bí kábíyèsí gan pé ṣé báwọn ti sọ fún pé kó má ra gift mọ́ wá fún Tadenikawo, kì í ṣe ìyá Tadenikawo, kí ni tiẹ̀ láti máa ra gift fún Tadenikawo. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Bá ṣe rí, bá ṣe gbọ́, wọ́n ní Queen Naomi, wọ́n ní wọ́n finú tọ́ Ashley. Wọ́n ní gbogbo ìgbà tó fi wà ní palace, wọ́n ní Ashley máa ń wọ chamber wọn. Wọ́n ní Ashley máa ń jẹun nínú chamber wọn. Wọ́n ní Ashley máa ń attend Sunday school nínú chamber Queen Naomi. Wọ́n náà jọ máa ń ṣe Sunday school ni. Wọ́n náà jọ máa ń ṣe praise and worship ni. Wọ́n ní ẹni tó wá ń ṣe gbogbo èyí ó wá by bat, ó lọ ń sọ̀rọ̀ burúkú nípa Queen Naomi fún kábíyèsí. Ẹ̀yin èèyàn lé, kí lẹ̀yin fi pé ó máa ṣẹlẹ̀? Tó bá jẹ́ yín nínú nǹkan báyẹn ṣẹlẹ̀ sí, kí lẹ rò pé máa ṣe? Inú yín ò ní dùn, nítorí pé ẹni tẹ́ ẹ rò pé ẹbí kábíyèsí, friend kábíyèsí tó ti di friend yín, òun ló wá ń ṣe gbogbo àwọn ìwà tó ń wù yìí. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan tó easy o. So wọ́n ní ìgbà yẹn
tó yẹ pé Queen Naomi ti trust ẹ̀ yẹn, wọ́n ní ìgbà tó betray Queen Naomi, wọ́n ní Queen Naomi ò like ẹ̀ rárá. Wọ́n ní Queen Naomi ò like ẹ̀ rárá. Wọ́n ní nǹkan tó dẹ̀ fa tí Kábíyèsí fi ń sọ fún un nìyẹn wípé kó stay away from Tadenikawo àti Queen Naomi, kó kọjú mọ́ nǹkan tó bá wá sí palace. So ẹ dẹ̀ mọ̀ pé several times ni Queen Naomi máa ń sọ fún yín pé kì í ṣọ̀rẹ́ àwọn, wípé kó dẹ̀ má try láti wá bẹ àwọn, wípé àwọn ò wá interested. Ẹ rántí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tó lọ, ṣé ẹ mọ̀ pé ó test lórí forum àwọn obìnrin tó ń sọ fún Queen Naomi pé kó drop orúkọ Ògúnwùsì tó ń jẹ́, wípé ṣe bó ti lọ baptize Kábíyèsí lórí social media pé òun ò kì í ṣe ìyàwó Kábíyèsí mọ́. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n ló test lórí forum again, ó ń sọ wípé fake pastor ni Queen Naomi, wípé ṣe bí Queen Naomi gba ọkọ àwọn ni. Ẹ̀yin èèyàn lé, ṣé tó bá ṣẹ̀yìn ṣé ẹ fẹ́ máa bá rú èèyàn báyìí ṣe? Ẹ ti mọ̀ definitely pé alábàǹgebè èèyàn ni irú èèyàn báyìí. So ẹ máa fẹ́ keep away from this kind of a person, right? So ẹ̀yin èèyàn lé, nǹkan tó mú Kábíyèsí sọ fún un nìyẹn pé kó stay away lọ́dọ̀ Queen Naomi, kó má ra nǹkan fún ọmọ wọn. Kì í ṣe ọmọ ẹ̀ ní Tadenikawo, kí ni tiẹ̀ láti máa ra gift fún Tadenikawo? So nǹkan tó mú ọ̀rọ̀ yìí jáde nìyẹn. So mo ní kí n wá fún yín ní update yìí ni o. Etí tẹ fi ń gbọ́ mi ò ní di o. Ọwọ́ tẹ fi ń tẹ subscribe, like, ọwọ́ yẹn ò ní kọ ìsàlẹ̀ àpò. Ní agbára Ọlọ́run, òkè òkè lọ́lá yín á máa lọ. Please share this video, like and subscribe. God bless you all.